mo ti sọ fún yín pé kò sí nǹkan tó máa ṣe Muyideen ṣó ti yé ń sìn àwa yìí sọ̀rọ̀ káwa kò jẹ mo ti sọ pé tó bá ku tẹ́ bá wo ẹ̀yìn Muyideen tán bá rí yàn mọ́ èmi Olúṣọlá mo wà ń bẹ̀ tẹ́ bá wo ẹ̀ tí Muyideen bá wo ẹ̀yìn ẹ̀ tí ò bá rẹ́ nìkan kan mọ́ àdé mo ti sọ fún yín náà so èmi ò dẹ́ ń ṣe empty promise I don't do empty promises like as you know wípé ọ̀rọ̀ Muyideen ọ̀rọ̀ social media ni gbogbo ẹ̀yin social media family social media in-law social media judge social media lawyer social media aláyọnusọ social media onísọkúsọ social media aláìlọ́pọlọ social media òpònú social media aláìnílàákàyè social media onílàákàyè kúkúrú wọ́n pọ̀ lórí bí o and social media ọlọ́pọlọ social media ọlọ́gbọ́n social media àwọn tó lójú tó ríran social media àwọn tó ní ojú inú tí wọ́n tún ní ojú ìta so oríṣiríṣi èèyàn ló wà lórí social media so mi ò kò kí ń dùn mí because táwọn kan bá ń sọ̀rọ̀ táwọn kan bá ń ṣe nǹkan mo sọ pé bí set àwọn èèyàn báyìí ni so I know tẹ́lómi bá ń ṣe nǹkan kan máa ok àwọn èèyàn báyìí làwọn ilé so I can easily identify which group they belong to so that's why I don't get hurt and it doesn't pay me it doesn't pay me at all because you see this brain bó ṣe lè process nǹkan is quite different from each other and I cannot blame anybody tó bá ń think otherwise lórí nǹkan tó yẹ kó ṣe tí ò bá ṣe mi blame bí brain ẹ ṣe process ẹ òun nìyẹn now fídíò kan jáde wọ́n cut fídíò kan tí wọ́n send káàkiri Agbala ti ní òun máa gba Muyideen padà ẹ máa wo wọ́tẹ̀ ẹ wo èèyàn lélẹ́yìí kìíní kan lélẹ́ pọ̀pọ̀lọ́ wọn ṣe ṣiṣẹ́ mọ́ nìyẹn because they don't know what is behind the statement. You guys don't know what is behind it. What caused that statement? Why is it now? Why now? Why now? What happened? What happened? But I will embrace him back. Kí ló lé in the first place? Kí ló ṣẹlẹ̀ in the first place? Anyway, ẹ jẹ́ má mi tí lọ bẹ̀yẹn mo ṣe ń bọ̀ wá mo máa mú wá pẹ̀lú receipt fún yín ni. Now, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé wọ́n sùn wá sí court. Ìyá Laje fún mi mọ̀ngánná pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọ̀rọ̀ ó sùn mi sí court ó sùn Muyideen sí court ó sùn Oyenike sí court àwa mẹ́tẹ̀ẹ̀ta because tẹ́lẹ̀ mi kan bá ń wá bíbá tí wọ́n sọ pé ẹ dákẹ́ lórí ẹ kí lẹ fẹ́ fọ̀rọ̀ Muyideen ṣe orí ẹni yẹn ló burú inú ẹni yẹn ló bu tí ò rọrùn sá you see that I didn't talk about it láti joy because ó wà ní court so to my surprise nígbà tí lọ́ọ̀yà wa lọ sí court níjẹta ló bá ní kí ló ń ṣẹlẹ̀ madam mo ní kí ló ṣẹlẹ̀ ó ní nǹkan báyìí ló máa normal tún sọ ń bì báyìí pé wọn tiẹ̀ tí sáàvù tán gan torí wọ́n ṣe lórí pé wọ́n sáàvù lọ́wọ́ láti bí ẹ̀kẹta tá máa lọ́kọ̀tù níjẹta yẹn torí pé wọ́n ṣe sáàvù ló wá ń pé wọ́n mà ní kò sí kéèsì mọ́ mo ní kí ló ṣẹlẹ̀ tí ò ṣe sí kéèsì mọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní bọ́n ṣe sọ nìyẹn pé òun ṣẹ̀ṣẹ̀ tiẹ̀ fẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ gbé kóun tó pé henry yẹn kàn bẹ̀rẹ̀ henry níjẹta wọ́n bá ní wọ́n mà ti withdraw kéèsì mo ní irọ́ o wọ́n gbọ́dọ̀ withdraw kéèsì yìí torí mi ní interest inú ẹ̀ why tán ṣe withdraw ẹ̀ pé wọ́n ní kò sí kéèsì mo ní kò sí kéèsì mọ́ báwo ó dùn mí díẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ẹ guess ẹni tó bá lè mọ̀ ẹni tó bá mọ̀ tó ṣẹlẹ̀ ẹ guess ẹni tó ṣẹlẹ̀ tẹ́ bá lè tẹ̀tẹ̀ nínú kọ́mẹ́ǹtì yìí I have a gift for you drop your comment mo ready o mo ń ka kọ́mẹ́ǹtì yìí o what do you think might have happened
kí ló ṣẹlẹ̀ ṣé Muyideen ò ṣẹ̀ṣẹ̀ tẹ ló ṣẹ̀ mọ́ ni ṣé Olúṣọlá ò ṣe ẹ̀ṣẹ̀ tẹ ló ṣẹ̀ mọ́ ni because high court láti ń gbọ́ kéèsì yìí ò kì í ṣe magistrate court o high court ní ring road so kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi withdraw case ṣé gbogbo defamation di gbogbo defamation kí wọ́n porúkọ ẹ̀ tẹ ní Muyideen ṣé kò ṣe bẹ́ẹ̀ mọ́ ni torí gbogbo yín lẹ gba orí social media tẹ́ ń pariwo yàn tẹ́ ń ṣe bí esusun ẹ mọ̀gbà tójò bá ń rọ̀ tí esusun bá ń fọ esusun tó máa ń fi omi gbé yẹn tó máa ń dín tó máa ń fi yọ̀ sí yẹn tó máa ń jẹ yẹn bẹ́ẹ̀ ni gbogbo yín ṣọ rọra yín bàbí lórí social media tẹ́ bẹ̀rẹ̀ sí ń pariwo Olúṣọlá Yusuf ni o ó fẹ́ gbàgbàlà wálẹ̀ o Olúṣọlá Yusuf ni o ó fẹ́ ṣe kinní kan o what is wrong with this ìyá Laje I'm sure she's ẹ̀yin ni ṣe rí she's doing her job you get what I'm saying ẹ wo bí wọ́n ṣe gba kéèsì Lizzy Anjorin everybody yọ ọ̀bẹ wọ́n yọ knife kálukú ṣàn kọ́ tiẹ̀ ni national cake ni kálukú ṣàn jẹ tiẹ̀ national cake bó bá ṣe lè manipulate ọ̀rọ̀ sí ló ṣe máa jẹun sí lọ́rọ̀ Lizzy Anjorin mo sọ the same thing pẹ̀lú ọ̀rọ̀ Muyideen ṣé mo máa ń wonder pé báwo ni brain ni many people ṣe máa ń ṣiṣẹ́ how does their brain work báwo ni ó ṣe easy fún wọn láti máa pa irọ́ burúkú wọ́n máa ní tí ò ṣẹlẹ̀ kọ́ máa sọ pé ó ṣẹlẹ̀ wọ́n máa rí òótọ́ lẹ̀ báyìí wọ́n dẹ̀ máa torí gbogbo lọ wọ́n máa kó many people ṣìnà ó ní máa sọ fún yín pé many people ti forí gba èpè lórí social media tí ó mọ̀ nígbà tí èpè yẹn bá bẹ̀rẹ̀ sí manifest kò ní mọ bí tóun ti ṣẹ̀ ṣé àwọn bloggers yìí wọ́n ti kó many people ṣìnà wọ́n ti jẹ́ kéèyàn ṣe ẹni tí ò yẹ kéèyàn ṣe wọ́n ti jẹ́ kéèyàn sọ ẹni tí ò yẹ kéèyàn sọ wọ́n ti jẹ́ bíbélì dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ìdáríjì kan ò sí fẹ́ ṣe àmọ́mọ̀dá ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá kò ní ìdáríjì that is the reason why that mo máa ń pariwo pé be very careful with what you say what you don't know don't say it má bá wọn sọ pé wọ́n ní wọ́n pé wọ́n sọ wípé wọ́n wípé wọ́n ní pé wọ́n ní pé wọ́n ní pé ó rí báyìí nǹkan tó rí ni ọ̀tọ̀ ni tó ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n máa gbé fún yín ní public what actually happened is totally different from what narrative tó wọ́n fún yín. I was charged to court right pé tí mo kí n wá síta kí n wá declare kí n wá apologize publicly right kí n dẹ̀ san 50 million naira fún ìbùkún. Are you getting me now? That was their nǹkan tó file against me ni pé tí mo bá ti jáde mo láti jáde wá sí public within so period kí n wá apologize or kí n withdraw statement mi kí n dẹ̀ san 50 million naira láti compensate ìbùkún which I refused to. Do you understand? I refused to do that and we were charged to court. The case was taken to court. High Court, Nìbàdàn. Now, then, my lawyer swing into action. Their lawyer also is there. But first appearance, one or two gbogbo wa serve tán. Because Muyideen na kọ́kọ́ serve, wọ́n serve èmi ní letter. It was nígbà tán lọ sí court wọ́n wá rí pé wọ́n serve Olúṣọlá Yusuf. So wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọ́n send it through my WhatsApp. Then Oyenike wọ́n reserve. Second time wọ́n reserve. So now third time tí wọ́n lọ ní Ìjẹta on the 19th tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ kàn bẹ̀rẹ̀ bóyá okay ìjọ yẹn ní hearing bóyá wọ́n ti mímọ̀ bóyá wọ́n ti rí Oyenike serve abọ́n reserve. So on getting there now wọ́n wá ní pé àwọn wọ́n ti withdraw case wọ́n ṣe case mọ́ àmọ́ ní kí ló ṣẹlẹ̀ why
ṣé ẹ fẹ́ 50 million money? Kí ló ṣẹlẹ̀? Ṣé ká sọ pé nǹkan tí Muyideen sọ òótọ́ ni? Of course, there is lot of evidences. Mo ti sọ pé kéèsì yìí tán máa bẹ̀rẹ̀. Òun ló mọ̀, kò ní mọ̀ lóhun nìkan. Ṣé o ti yẹ yín sìn? Because mo sọ fún yín náà pé about 7 lawyers ló ready láti defend Muyideen. Wàláì, mo sọ pé mo sọ fún yín. About 7 lawyers ló ready. Barristers 4, àwọn solicitor, so lawyer 3. There lot of evidences. Ó wà nílẹ̀. Mo sọ fún yín náà. But ojú many people ti fall. Many people wọ́n lè I don't know. I mean, you understand. Me, be brain àwọn èèyàn ṣe ṣiṣẹ́. When you see something tó wà glaring, ẹ wá máa fọwọ́ bò lórí, ẹ máa fọwọ́ bò dọ̀tí lórí jẹ, ẹ máa pọtí lé king case. Okay. Fún Muyideen Abemi, it has been thrown out of court. It has been withdrawn, not thrown out of court. They withdraw there. Wọ́n làwọn ò ṣẹjọ́ mọ́. So ẹ̀yin tẹ́ ẹ dáwó, ẹ pẹ̀lẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ dáwó kéèsì. Ẹ̀yin tẹ́ ẹ contribute, tẹ́ fẹ́ gbé Ṣọlá lọ ẹ̀wọ̀n, tẹ́ fẹ́ gbé book. Ẹ pẹ̀lẹ́ o. So, respect. I be your mother. Okay? I be waiting. Your mama. So when you call my name, put respect. Attach respect to see. Just go. So, into money for you lost on any, but to bad jola, we go into full details. Join me 11 o'clock la rolla. 12 o'clock Nigerian time. 11 o'clock UK time. And 12 o'clock Nigerian time. Follow me and follow my page. Eba me follow backup page me. Oluso Yusuf fans page. Yorùbá Gbayì TV. Ẹ máa share, kẹ́ dẹ̀ máa subscribe síbẹ̀. Toro gbayì púpọ̀.